إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله adúpẹ́ fún Ọlọ́run ọba Allah ọba adánibọ́ni ọba tí máa ń bá ẹrú kan gbé ẹrù ẹ̀ níbi tí ẹlẹ́rù gan rò pé ó ti wúwo. Al-Qur'an ni wa man yatawakkal ala Allah fa huwa hasbuh. Téèyàn bá gbára lọ́lọ́run Ọlọ́run ó tó ẹni yẹn. Mi fẹ́ kọ́rọ̀ mi pọ̀, mo kọ́ fẹ́ dúpẹ́ ọpẹ́ mi pàtàkì lọ sọ́dọ̀ àfáà wa Ahmad Al-Fulani Ọlánrewájú lórí akitiyan wọn àti dáadáa wọn lórí pé kí gbogbo mùsùlùmí ilẹ̀ Yorùbá gbogbo wa sàlẹ̀ wà ní ìrẹ́pọ̀. Àdúpẹ́ fún wọn. Ọpẹ́ mi pàtàkì wà lọ sọ́dọ̀ àfáà wa Saheed Shittu. Saheed Shittu Ọlọ́run ṣàfihàn kó bá ní dúró tì wọ́n. Iṣẹ́ ìṣe wọn ọlọ́mọdù bàjẹ́ gbogbo bí táwọn náà bá ti nídìí Ọlọ́run kọ́lọ́mọ pàdé wọn bẹ̀. May Allah always meet him at his own point of need. Amen. Àfáà Lukman Adébáyọ̀ tí gbogbo yẹn mọ̀ sí Oníkùránì. Èmi bá Oníkùránì dúpẹ́, mo sì bá yọ̀ torí pé nígbà míì àìmọye nǹkan lèyàn máa ń ṣe Kùránì ní àìmọye nǹkan lèyàn máa ń ṣe tó rò pé orí wà ń bẹ fún un tó jẹ́ pé aburú ló wà ń bẹ fún ẹ. Nígbà míì wá wà tó jẹ́ pé in tó fẹ́ ṣe tó gbé jùlẹ̀ yẹn òun gangan lórí wà ń bẹ fún ẹ. Mo ń wo fídíò àfáà Oníkùránì lọ́sàn-án wàláhì tí wọ́n bí láì ní mọ́ṣáláṣí mo wà omi dẹ̀ ń bọ́ ta lójú mi. Àfáà Oníkùránì àwọn òṣọ́ta yín àìṣọ́ta àfáà Oníkùránì ìwà tí àfáà Saheed wù yẹn òun ló fi hàn wá pé àfáà Saheed Shittu ò ní nǹkan kan nínú against ẹnìkan kan nínú yín ju ọ̀rọ̀ ẹ̀sìn lọ. Wàláhì fúnmọ̀bìlà àfáà Saheed Shittu kò ní nǹkan kan nínú ẹ̀mí ẹ̀ kò fẹ́ kí tẹni ẹlẹ́ni bàjẹ́ kò fẹ́ bà business ẹ̀ jẹ́ ó kàn fẹ́ kẹ́ máa ṣe kí lọ́lọ́run wí kí l'Ànábì rẹ̀ sọ ní kò jù bẹ́ẹ̀ lọ. Bọ̀kọ́rọ̀ mọ́ bá pọ̀ ẹja gbọ́n tí àfáà Oníkùránì sọ. Bí mo ṣe ń sọ ọjọ́ náà ni mi ní wo pé mo gbowó ìlọ́wọ́ Saheed Shittu o mo ní tó bá sọ̀rọ̀ sáwọn bàbá wa máa jáde o mi ò wo bára yẹn ṣe ní mi tó. Allah akbar kabira. Bí àfáà ṣe gbórí lọlẹ̀ yẹn àfáà yẹn bú sẹ́kún ni bára ṣe ń ní tó bí ìnira ṣe bá tó kò sí ẹnìkankan nínú kámpù yín bẹ̀ yẹn tẹ́ ẹ lè dìde tẹ́ ẹ lè ràn lọ́wọ́. Àwọn òpònú kan wọ́n tún wá ń kọ sọ́ndà comment section lọ́dọ̀ àfáà yìí pé kó yà lọ wá bí ó ti dẹ́wọ́ yẹn padà sáfà Saheed Shittu ẹ̀yin olórí burúkú lè ràn yẹn lọ́wọ́ ẹ̀ tún dákún bànújẹ́. Àfáà Saheed Shittu kò sọ kankan over 2 years ẹnìkankan sọ jáde. Ó tún bá àfáà Saheed ẹni tó fẹ́ jọ kó òun oko ẹrú tó wà ó tún bẹ́ nìyẹn fà pé tí ó bá sọ̀rọ̀ sáwọn bàbá wa máa jáde omi nítorí pé mo gbowó lọ́wọ́ ẹ o. Bọ́ àfáà Saheed Shittu kí ló kàn ẹ́ tiẹ̀ òun kàn ṣe tiẹ̀ fọ́lọ́ ni ó kàn kówó tiẹ̀ lẹ̀ òun kàn ti ní máìlì pé tíjà bá tún ṣẹlẹ̀ lọ́la èmi pẹ̀lú ẹ̀ máa tún jà. Àfáà Saheed Shittu dẹ̀ ní mẹ́nu débẹ̀ bọ́ ibi tẹ́mi fẹ́ lò nínú ọgbọ́n ọ̀rọ̀ yẹn kọ́ nìyẹn first session tí mo sọ yìí ibi tẹ́mi fẹ́ lò ní pé àfáà Oníkùránì ó yẹ kó lò lákàì níbi tó rọ̀ délé ní tó bá wo course tí àwọn àfáà Saheed Shittu ń jà fún wa rí pé tọ́lọ́run tàná Muhammad lọ wo course tí àwọn Yusuf Adépọ̀jù àwọn oníyàwó mẹ́ta ń jà fún wa rí pé tọ́lọ́run tàná Muhammad sórí pé wọ́n ní problem bọ́lọ́run ṣe máa ń dúró tiẹ̀ tó bá ń ṣe tiẹ̀ nìyẹn. Àwọn bàbá tó sọ pé ó ń sọpọ́tì tí wàhálà bá dé òní rẹ́ nìkankan sáǹpù rẹ̀ lọ́lọ́run fi rẹ̀ yẹn. Problem kékeré lọ́lọ́run gbé dé nílé ayé tá a wà nú ẹ̀ yìí o òun làwọn bàbá kankan lè yọ ọ́nbẹ̀ yìí o. Tí problem tọjọ́ àlẹ́ kí a mọ̀ bá wá dé nǹkan sóòrí bàbá kankan Ọlọ́run kàn fẹ́ tan torchlight sójú ẹ̀ ni. Èmi ò
àwọn èèyàn tó mọ̀ mí mọ́ àwọn èèyàn ọmọ ìyá mi tájọ wà lórí ìkànnì yìí lórí péjì tiwa wọ́n mọ̀ pé mi yìí fọwọ́ bu ẹnu báyìí sọ̀rọ̀ fún yàn èmi ò lẹ́ ń tọ̀yàn. Problem kékeré ló délẹ̀ yìí o àwọn bàbá tí wọ́n support tó ń já fún ẹni tó tún fẹ́ fún ẹ lówó tó tún ti sáré sọ pé màá bàjá nítorí àwọn bàbá wa problem yẹn délẹ̀ àwọn bàbá ò lè yí ọ́n bẹ́ẹ̀ náà o ṣé wàá padà sọ́dọ̀ Ọlọ́run wà maktalaktu fihi min shay'in fawkimuhu ila Allah tí gbogbo ọ̀rọ̀ bá dojúrú tán pátápátá téèyàn mọ bí téèyàn ibo lẹ fẹ́ wojú tu ẹ̀ sí fawkimuhu ila Allah ẹ padà sọ́dọ̀ Ọlọ́run ẹ padà sọ́dọ̀ Ọlọ́run ọ̀dọ̀ Ọlọ́run yẹn làwọn ń pè é sí àwọn òpè pé kó wá support bàbá wa kankan wallahi tallahi pé kó wá support bàbá kankan tọ́lọ́run tàdá Muhammad a sọ pé kó wá support ronú sọ̀rọ̀ tá à ń bẹ̀ sọ kó tó pẹ́ jù tó wáyé pógun tó dé yẹn yóò gbé ẹ lọ bó ṣe ní rẹ́nì kankan náà nìyẹn wàá rí fáwọn ilé ẹja tún gbọ́n tá a fa ìsọ̀nà ẹja máa gbọ́n tá a fa ìsọ̀nà. mo rí fídíò yìí tẹ́ ti ń sọ pé ẹnìkan ò rán yàn kan ṣẹ́ ẹnìkan ò rán yàn kan ṣẹ́ ẹnìkan ò rán yàn kan ṣẹ́. ẹnìkan gbèsè rẹ nìkan kan kò lábùsù tẹ wá sọ pé wọn rán yàn ṣẹ́ yẹn mo fẹ́ ẹjẹ́ ń sáré tírìtì àárín yẹn mi ní pẹ́ rárá kí tó bọ́ sínú ibi tá à ń lọ ẹ bá má sọ bẹ́ẹ̀ ẹ wo àwọn tí wọ́n jẹ́ àwọn tó mọ bọ́rọ̀ yìí ṣe ń bọ̀ láti bẹ̀ ẹ rí pé kálukú jókòó wọn kálukú fọwọ́ lẹ́rán ni kílẹ̀mọ̀ tó ń lọ tẹ̀kàn bọ́ta tẹ̀kàn ṣe fídíò tó ń sọ ẹnìkan ṣe ìwọ máa sọ pé ẹnìkan ò rán ìwọ ń ṣẹ́ lábùsù ti yẹ ni pé ẹnìkan ò rán ìwọ ń ṣẹ́. ó sọ pé nìkan ò rán ìwọ ń ṣẹ́ ọmọ nǹkan kan you don't know anything about it tó wà ńlẹ̀ yìí but wọ́n mọ̀ pé ọkàn sáré fi mí trend ni sọ̀rọ̀ pé ayé iṣẹ́ mi látọdún tí mo ti bẹ̀rẹ̀ mi ò ṣe mo monetize page mi rí ni àbí mi mọ bá ṣe mi ò mọ ọ̀nà ẹjẹ́ monetize látọdún tí mo ti bẹ̀rẹ̀. ọmọ ìyá wa kó tó dàrú kí n yanjú ẹ ẹni tá a fa Oníkùránì sọ̀rọ̀ rẹ̀ wọn náà ń pè ní Arrohemiyat lórí Facebook ara àwọn péèjì àwọn ọmọ bàbá principal Lágége òun ni bọ̀bọ́ yẹn wà so nígbà tí ó rí fídíò àwọn àfa Alifulani lórí ọ̀rọ̀ àfa Oníkùránì pé àfa Oníkùránì wàláì kò gbọ́ ká máa sọ́ǹtà mọ́ a gbọ́dọ̀ sọ̀rọ̀ sí ni pé àfa Oníkùránì wọ́n ní problem kan bíi 300,000 wọ́n àwọn loan app wọ́n ṣàfẹ́ wọ́n ti wá pé gbogbo àwọn èèyàn tí wọ́n mọ̀ tó wà ní sáìdì ọ̀dọ̀ àwọn wèrè Arrohemiyat yẹn bọ̀bọ̀ tí ò gbọ́n tí ò ní làákàyè lórí yẹn tó dàbí àgbẹ̀ yẹn ẹ̀yin àgbẹ̀ má bínú tí ò ní láárí yẹn fẹ́ pàtẹ́nujẹ́ ti bá tiẹ̀ jẹ́ yẹn àwọn nínú èmi ò ní fẹnu bu ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ tí àfa Oníkùránì sọ mo suspect allegedly mi sọ pé bó ṣe rí nìyẹn 100% mo suspect pé inú àwọn mẹ́ta tá láwọn pè báwọn ò ní dárúkọ number 1 nù wọn ó ní ọkùnrin tó ní káwọn èèyàn mọ̀ jájá tó ń ṣe comparative yìí bàbá alájà yẹn èèyàn wọ́nranwọ̀nran ni number 1 torí 2 years ago tí wọ́n sọ òun ló ṣe némì lóòótọ́ ó ṣe némì number 2 nínú àwọn tí mo suspect pé wọ́n sọ pé àwọn pé ó ní kájú ẹ̀ bàbá wà ọkùnrin bẹ̀ntù yẹn tí ò ní làákàyè lórí yẹn nínú àwọn mẹ́ta yẹn mo suspect pé ọ̀kan lọmọ náà wà lára wọn ọ̀kan lọmọ yẹn náà wà lára wọn èèyàn wọ́nranwọ̀nran now nítorí pé ọ̀rọ̀ tí wá bọ́ síta ń sìn wọ́n wá sọ pé àfa Saheed Shittu ni ó help wọn kúrò nínú situation yẹn ìwọ wá fẹ́ sáré clear yín pé torí pé ọ̀rọ̀ ti kàn yẹn pé agbègbè yín bẹ̀ ṣe wọ́rí jọ síbẹ̀ yẹn láǹfààní kankan tẹ́ ṣe fún yàn kankan kàn fẹ́ máa lo ẹni ẹlẹ́ni ó níyàwó láwọn ọmọ tí ẹ̀ ń lò láti fi make owó ṣùgbọ́n rí 1 naira láti fi help ẹ̀ nígbà tó wà no problem wọ́n wá fẹ́ sáré wọn kì níyẹn kó lára pé kí wọ́n bá kan headquarter yín o ẹnìkan kan ọ̀rẹ́ nìkankan ṣẹ́ àfáà yìí sọ pé ìwọ ni kó máa sọ pé wọn rán wọn ṣẹ́ ṣògbóyé irọ́ ni wọn náà dẹ́ pa àbòsí ló ń ṣe olórí burúkú ni ẹ o kàn fẹ́ protect ìwọ Arrohemiyat yẹn mú bá wí o kàn fẹ́ protect ibi tó ti ń jẹ ní o níbi tó ponú mi ìmọ̀ àwọn tó ń kírun lẹ́yìn irú ẹ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ náà ó mú gbogbo ẹ̀ kankan kò sí wọn lé Ọlọ́run kankan lójú yín wọn àrán ta ní iṣẹ́ ẹnu ààrẹ ẹja máa gbọ́ lọ.
mo yà sọ́nà tó pọ̀ ni mo mọ ibi tí wọ́n ti rán mi iṣẹ́ so láàbùsù yẹn ẹ kọ́kọ́ kó dànù mo mọ ibi tí wọ́n ti rán mi iṣẹ́ mo mọ ibi tán ti rán mi iṣẹ́ mo dẹ̀ mọ nǹkan tí mò ń ṣe mo mọ ibi tán ti rán mi iṣẹ́ so láàbùsù pé ẹnìkan ò rán ẹnìkan ránṣẹ́ yẹn ẹ bá má sọ̀rọ̀ láàbùsù yẹn mo mọ ibi tí wọ́n ti rán mi iṣẹ́ nǹkan tó ṣẹlẹ̀ yìí tẹ́ rí yìí nítorí tó ṣẹlẹ̀ yìí ó níbi tí ojútì rẹ̀ ó níbi tí ojútì rẹ̀ lọ wọ́n lè bọ́ta wọ́n lè gbé máikrófóònù pé ojú òtì àwọn o ṣe pé tí bá mọ́ ọmọ dání báyìí sí mo mú ọmọ mi mo mọ́ ọmọ mi dání ẹnìkan wá mo fa ọmọ mi dání báyìí ẹnìkan wá múgi ó wá ń kógi mọ́ ọmọ yẹn lórí pa ó wá ń kógi mọ́ lórí mo wá sọ pé ojú tì mí mi lójútì ni ojú tì mí mi lójútì ni wọ́n. kò ní ìdí kó máa kóòdì ẹ̀ afá oníkùránì ò fẹ́ jáde tán ká má sọ pé òun bójú afá ẹ̀ jẹ́ bàbá olómi pókìtì èèyàn wọ́nranwọ̀nran ni yín ṣèbí mò ń sọ́njò ní àwọn èèyàn bú mi mo ní bàbá yìí kò sí mọ́lẹ̀ ọlọ́run kankan lójú wọn ẹ padà gbọ́rọ̀ yìí débi tẹ́tì mọ̀ pé kò sí gbogbo yín ilé ló wá bọ́ta bàbá olómi pókìtì yẹn ló wá bọ́ta tí wọ́n sọ pé wọ́n sọ̀rọ̀ mufti láìda ìwọ èèyàn rádaràda bàbá rádaràda inna lillahi wa inna ilayhi raji'un so ẹ̀yin lè rán àfa oníkùránì iṣẹ́ kó bọ́ síta ẹ kọ script lé lọ́wọ́ èmi kọ́ mo sọ ẹnu ara ẹ̀ ló sọ ẹ kọ script lé lọ́wọ́ pé ẹni báyìí la fẹ́ kó bá yóò wá mọ̀ sọ̀rọ̀ lọ yóò gbá kan nọ́mbà síta ẹnu ara ẹ̀ ló fi sọ wọ́n ti gbá kan nọ́mbà síta ẹ̀yin lè ń rí àláàtì £1 òdòdó tiẹ̀ ẹ̀yin wá ń sanra ẹ̀ ń sílé òun wá ń rú ó ti gbẹ́kẹ̀ egun kò rí nǹkan kan jẹ ẹ bẹ̀rù Ọlọ́run gbogbo yín àdúrà àfa Saheed Shittu gbà lórí yín àfa Saheed Shittu lọ́dún kan wọ́n sọ pé òun ò ní yan náfìlà lórí yín òun ò ní jókòó àdúrà lórí yín ṣùgbọ́n òun tọrọ nǹkan kan lọ́wọ́ Ọlọ́run pé àfi tó bá yẹ pé n tó ń ṣe ìfẹ́ inú lòun fi ṣe pé kí n ṣe tọ́lọ́run gbogbo yín lẹ́ gbà bára díwájú òun ṣé ẹ ti wá gbogbo yín pátápátá nígbà tọ́rọ̀ bẹ̀rẹ̀ ṣé ẹ ti wá ẹ ti gbà bára díwájú àfa Saheed Shittu directly or indirectly ẹlòmíì tún gbà ó tún bá yàn gbà nígbà tó yẹ pé ẹ gbódòdó dání bàbá ló ń gbókìtì tí yín ti ta ẹjá wọn gbọ́ ọ̀rọ̀ ọmọ yín lọ. ọ̀nà tí mo tà wá sáà gbogbo ibi tí mo fi sí nígbà tí wọ́n rán mi iṣẹ́ yẹn ṣe mọ̀ kò sí tí nǹkan kan bá ti bá ibi ìpìlẹ̀ ọ̀rọ̀ yẹn kọ́ but tí n bá sọ̀rọ̀ yìí sìn ohun tán sọ yẹn àfi kí n clear àfi kí n sọ̀rọ̀ lé lórí pé ẹnìkan ò rẹ́ nìkan kan ń ṣe ọ́ bọ́ta pé nìkan ò rán wọ́n ń ṣẹ́ mo sì fẹ́ràn àbáyé púpọ̀ kọjá ń tẹ́ ṣe yẹn bọ́ mo mọ̀ pé ẹ̀kàn sáré fi wá crowd lórí social media ni ẹ̀kàn fi wá crowd. olórí ibú ni wọ́n fi wá crowd ni crowd ló fi wá ó ní wọn rán òun ṣe wàláì kó gbé Kùránì kó bọ́ta pé wọn rán òun ṣe àwọn alágbàkú èèyàn rán dandan ẹ̀ ń da Islam lẹ̀ Yorùbá rò ẹ̀ ní látúbọ̀ tán dáadáa só ti ẹ̀yọ lára yín náà ẹ já máa gbọ́ yín lọ jàre àfa òní. wọ́n rán èmi iṣẹ́ wọ́n rán mi iṣẹ́ mo dẹ̀ mọ̀ tí mò ń sọ wọ́n rán mi níṣẹ́ èmi ń gba script so má sọ fún mi pé wọ́n rán mi níṣẹ́ mo ń gba script ọ̀pọ̀ èèyàn tí èmi àti ẹjọ́ ta lónìí ṣé mi náà ṣọ́ṣẹ́ mi ni script ni mo fi ń ṣiṣẹ́ I'm working with script ni go and deliver this ni so that wọ́n rán mi níṣẹ́ báwo. bàbá olómi pókìtì ọ̀bàyéjẹ́ àgbà ìranù àgbàràdàràdà òní ẹ̀rí láyé yín bó ṣe rí àṣírí yín ó bò ó ẹ̀yin yìí lẹ wá ń ṣẹnu wọ́nranwọ̀nran lẹ́yìn ṣẹnu wọ́yọ̀wọ́yọ̀ lẹ́fẹ̀ẹ́ máa ta sí mufti ẹ̀yin oníranù èèyàn játijàti àfa òní Kùránì ọ̀rọ̀ tí yín ó yàtọ̀ sí torí pé mo ti ń fi ò pé ọjọ́ sí tẹ jáde tẹ ní àwọn ọmọ kéwú àwọn náà mọ tójú àwọn rí lọ́dọ̀ àfa àtẹfẹ́ máa ṣáìdì àfa mọ́mínì ọ̀rọ̀ tẹ̀yìn àti mọ́mínì ó yàtọ̀ síra wọn gédégédégédé mọ́mínì àìmọye àmọ́ bó ṣe dọ́dọ̀ Oníkíjìpá àmọ́ bó ṣe kúrò ńbẹ̀ ó kọ́lé sí kò kọ́lé sí lọ́rin àbínú orí ẹ̀ Ọlọ́run ṣùgbọ́n ó lè wà lọ́dún èèyàn fún 24 years 25 years káyé ẹ̀ wà lójú kan kó ṣe rí mí bẹ́ẹ̀ àfi tó bá jó lórí burúkú gbogbo èèyàn rí lára tiẹ̀ náà ṣé bó lẹ́yìn ń rú tẹ gbẹ̀kẹ́ egun tí bàbá yín kan tóbi sẹ́ẹ̀kẹ́ tójú wọn wá ń yọ sí ṣe bá rí gbogbo ẹ̀ náà
àwọn ń rù ẹ̀yin àwọn sanra ẹ̀yin ń rù so ọ̀rọ̀ múmínì kò tiẹ̀ jọmọ́ ti yín rárá múmínì ẹranko lòun ẹranko ẹ já wọn gbọ́n tẹ́ ń sọ lọ. torí mo wo fídíò àbárọ̀ ìmíyà ó ní ṣé tí nǹkan bá tiẹ̀ ṣẹlẹ̀ síyàn ṣé ọ̀dọ̀ táyàn ló wáyé kéèyàn lọ sọ́dọ̀ táyàn ló wáyé kéèyàn lọ sọ́dọ̀ táyàn ló wáyé kéèyàn ti lọ béèrè ó mọ iye ọ̀rẹ́ tí mo pè tí mi ò rí tí wọ́n dá mi lóhùn ni màá lò làákàyè ẹ má wọrí. ìwé ìrọ̀ ìmìyàtì àbí kí náà sọ yẹn tẹ bá wojú ẹ gan ẹ rí bójú ẹ ṣe dà ojú ẹ bí ojú ẹ hàn náà báyìí ló ṣe máa ń wò kò sí mọ́lẹ̀ Ọlọ́run lójú ẹ kò ti mú Alfa Saheed lọ́tà kí la burú tá Alfa Saheed sì tún ṣe fún ọ rí pásánálì jáde kó wá sọ ọmọ àlè játijàti ọlọ́mọdé àjẹǹjẹ ọ̀tá wa ọ̀rẹ́ wa ò dáná náà ọ̀rẹ́ wa tó dáná gan ó gbóúnjẹ ìpamọ́ ni ọ̀tá wa họ́fà wa lóúnjẹ ṣé kébi ó pa wá kú ni ẹ̀yin ẹranko èèyàn yìí ibẹ̀ yẹn ló yẹ kẹ́ ẹ ti fura pé àwọn òní nǹkan kan tá à ń bá yín fà ju ọ̀rọ̀ tọ́lọ́run tàná Muhammad lọ àfọ oníkùránì àsìkò dé láti ronú padà kẹ́ ẹ padà sínú súnà kò jù bẹ́ẹ̀ lọ ẹ já máa gbọ́n yín lọ. èmi àtọ̀gá mi tá a jọ daṣẹ́ pọ̀ nǹkan wá ń bẹ̀ ni mo dẹ̀ máa ń sọ fún yín tẹ́ ẹ bá rí ọ̀gá àtọmọṣẹ́ tí nǹkan kan bá ṣẹlẹ̀ ẹ má máa kì í ṣe pé gbogbo àwọn ọmọṣẹ́ yẹn ni wàhálà pé wọn dá nǹkan wá ń bẹ̀ ni mo dẹ̀ mọ̀ pé ẹran mi ń ṣẹ́ ni báwo ni màá ṣe wá máa rí lé màá máa rí nǹkan ọmọ èèyàn ní mi ìsáàn àlè ìsáàn màá so kò sọ́gbọ́n màá rí àti ṣé mo rí àti sí mọ́ríkàsì pé kò ṣe nǹkan fún mi ni ṣé mo rí àti sí Akégbà Góòlù pé kò ṣe nǹkan fún mi ni ṣé mo rí àti sí Kaula pé kò ṣe nǹkan fún mi ni ṣé mo rí àti sí Buhari ọmọ Musa fáwọn Buhari ọmọ Musa pé wọn rí àti sí mi ni gbogbo àwọn ibi tí mo yà sí ṣé mo rí àti sí Sheikh Al-Fulani pé kò ṣe nǹkan fún mi ṣé mo rí àti sí bàbá Bariga pé kò ṣe nǹkan fún mi ni mo mọ ibi tí mo ti bá ń sọ̀rọ̀ mi ìdẹ̀ tó wá sórí social media mi ò sọ tí ò bá ṣe pé n tó ṣẹlẹ̀ yìí tí nǹkan bá ti ṣẹlẹ̀ báyẹn èèyàn ṣòwò nìyẹn kò dẹ̀ pé èèyàn lè ṣe business kéèyàn lose ṣé yóò kí n ṣe business kéèyàn lose ni mo ṣe business nìyẹn mo dẹ̀ rí pé yes mo lose ni so me I don't have to come to social media to come and tell you tí ò bá ṣe pé dragging tó dé yìí mo dẹ̀ kúrò ń bẹ̀ kó ń ṣe nǹkan tó le mo ṣe business nìyẹn kò ní mi ìdẹ̀ jẹ́. wàhálà wa ọ̀rọ̀ ẹ̀sìn Ọlọ́run àṣírí yín ò bò bàbá olómi kókìtì ọ̀rọ̀ ẹ̀sìn Ọlọ́run lẹ wá gbé síta ẹ wá fi ń ṣe business ó wá dàbí pé ẹjọ́ wà ní percentage àfa oníkùránì ní àwọn èmi àtọ̀gá mi tá a jọ dasẹ́pọ̀ iṣẹ́ wo lẹ màá wá máa rí lé ọ̀gá rẹ wá ń kọ́lé kí ló fa lé kí ló fa kínní iṣẹ́ wo lẹjọ dàpọ̀ ṣẹjọ́ ń ta sọ ní iṣẹ́ online ẹ gbọ́ lẹ́nu ẹ o wọ́n gba káǹtì síta wọ́n máa gbowó online owó yẹn wọ́n wà nílùú síbi tán ẹja mọ gbọ́rọ̀ àfà lọ. má dẹ̀ fún yín ní instance pé mo ṣe business ni account number Lukman Adébáyọ̀ torí àfà tó ní ẹnìkan wọ̀n ẹnìkan ṣe account number tí mo máa ń gbé sójú screen tẹ́ ń rí yẹn tẹ́ máa ń fi owó sí pé ọya ẹ sanwó ẹ ṣe gbá ẹ ṣàwó account number tẹ́ ń fi owó sí yẹn ọ̀gá mi ló ń rà láti SMS alert àwọn náà máa rà láti wọ́n máa wá sọ fún mi nínú studio ní pé tọ̀ iye báyìí wọlé o email mi ọlá pé èmi mo l'account number yẹn account mo ti ń rọ̀ nígbà tí mo wà ń travel ni account number yẹn àwọn ni wọ́n ń rí. ẹ wo business package lukú ló l'account bàbá ló ń rà láti tí wọ́n wá gbé sójú screen ẹ bá fowó síbẹ̀ o ẹ bá ránṣẹ́ Ọlọ́run lọ́wọ́ o wọ́n wá ń fowó síbẹ̀ bàbá ń rà láti lukú rà láti wọ́n kàn wá sọ fún iye tán bá ti sọ fún pé wọ́n sẹ́ndì náà ni wọ́n tó wá fún pàṣẹ́ntéèjì títí ẹ̀ ọmọ ọlọ́mọ àtijẹ́ wá nira ó wá lọ ń gba online loan ẹ̀yin wá ń sílé ṣé irú àwọn tẹ́wọ́ ẹ̀mọ́ tẹ̀lé tẹ́ ń pè ní ṣéwù náà rí àwọn onídọ̀tí èèyàn játijàti ṣáwọn ṣéwù rí subhanallah ẹ̀dẹ̀ ó pọ̀ láàrin wọn lẹ́tìkọ́ta wọn yẹn o bọ́n ṣe ṣe nìyẹn o ó pọ̀ láàrin wọn olórí bíkú ló pọ̀ nù wọn o ó fẹ́ tán ntẹ́ ń ta ó fẹ́ tán gbogbo yín lẹ́pàdé Ọlọ́run lẹ́yọ kọ̀ọ̀kan but n tó kàn bà mí inú jẹ́ ni pé àfa oníkùránì yìí kọ́lọ́n dákun kó bá wa ṣe ètò ayé rẹ̀ nírọ̀rùn kọ́lọ́n dákun kó bá wa dúró tì kọ́lọ́n bá ní rán aláàánú tí ìgbésí ayé tiẹ̀ náà fi yí padà kọ́lọ́n bá ní rán sí i.